فإنما أصلنا أرض مقدسة يبقى وينبت أعلى ما من النجب انظر إليه تجد من كل جانبه دين المهيمن رب العجم والأرض فالحمد لله في علمي وتربيتي وفي انتسابي إلى العلامة الأدبي وفي انتسابي إلى العلامة الأدبي فالحمد لله في علم وتربيتي وفي انتسابي إلى العلامة الأدبي وفي انتسابي إلى العلامة الأدبي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. آمين. adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A ṣèkẹ́ṣègẹ̀ fún aṣíwájú wa Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Kí àṣẹ́kù kẹ́ náà kó lọ máa bá àwọn sàhábà rẹ̀. Àmín. Kó bá àwọn tó tún tẹ̀lé tó fi dérí gbogbo àwọn àfáà wa tí wọ́n gbẹ́sẹ̀ kúrò níbi tí Ànábì Muhammad fẹsẹ̀ sí. Sallallahu alaihi wasallam. Fídíò èyí tí a fẹ́ ṣe yìí a fẹ́ kó gùn rárá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Inshallah. Àmọ́ àdúrà kan tá a ṣe ò ní pé bí àwọn àfáà wa bí wọ́n ti sì sọ àfáà àgbà Sheikh Tajul Adab Rahimahullahu ta'ala. àgbọ́rí nínú ìtàn pé kódà nígbà tí Ìlọrin dìtà àfáà àgbà wa sì sọ sí wọn àgbọ́rí. Wọ́n wá gbé dáúlà náà wọ́n gbé fún bàbá Àlájì àgbà. Rahimahullahu ta'ala rahmatan wasi'a. Àtúwá kẹ́fí sàlájì àgbà kódà àgbọ́rí sàlájì àgbà sì sọ. Tó fi wá dayé social media yìí sí pé wọ́n wá ń tú késẹ̀ tó ní kálukú jáde. Wá tí ìrí kan play wá sí Àlájì àgbà kan. Kí wọ́n ní ẹ dákun ẹ sáré ẹ plus ẹ kọ́ọ̀tì léyìí. Kò bá gbà mú mọ́. Wọ́n bú ọba kan ní. Àfáà kan Àlájì àgbà sọ̀rọ̀ sí láì dáa pé ó yẹ ẹ wá kọ́ọ̀tì ẹ̀ Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀. Falhamdulillahi fi ilmi wa tarbiyati. Bẹ́ẹ̀ni. Wa fi intisabi ila al-allamati al-adabi. Wa fi intisabi ila al-allamati al-adabi. Nígbà t'Ọlọ́run ti jẹ́ káwọn àfáà wa ṣì sọ, àwọn àfáà ò ṣì sọ, tó fi dórí àwọn tó kọ́ wa. Bàbá Khalifatul Adabiyya, alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì, bàbá tó ń bẹ́ńbẹ̀ lónìí, bàbá Adúnù rẹ̀ onímọ̀lẹ̀ méjì, àwọn náà làfáà àgbà, àwọn náà làlájì àgbà. Wọ́n ṣì sọ, Ọlọ́run sì ní jọ́ ṣì sọ tí wọ́n fi jáde láyé. Bàbá àgbà national missioner, àwọn táwa fẹ́ jọnu. Bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́, Ọlọ́run ò jẹ́ ṣì sọ. Ọlọ́run, a fi ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run a fi bẹ̀ ọ́. Èyí tá a fẹ́ sọ yìí náà, àṣìsọ ọ̀rọ̀ tí ó jáde pa wá bú àfáà kan bá ṣépè fábà kan tí ó wá dìbà lẹ́jọ́ aburú fún Ọlọ́run níjó tẹnu wa jáde. Àmín. Ẹ rí ẹ̀yin jẹ̀mọ́ láláì ní para lásìkò wa fẹ́ kí fídíò yìí gùn. Ó ti tó bí ọ̀sẹ̀ kan tí mo ti wo fídíò ẹrú Ọlọ́run kan tá à ń bẹ lọ́run kọ́lọ́ mọ́sà jámánà rẹ̀. Àmín. Èyí tá à ń bá ń gbé lẹ́nu Àlájì àgbà nù. Gbọ́ kí bàbá ṣépè fún yín kódà gbọ́ pé wọ́n ṣépè lọ́mọ kí ó kàn rí. Gbogbo tó bá wù kó ṣe tí ó bá tẹ́ bàbá wa lọ́rùn ó ní ọlọ́mọsà jámánà rẹ̀. Àdúrà náà là ń tọrọ fún Jaqmal. Èmi ò ní pè láàfà nítorí àfà ló di tajá tẹran. Tó di pẹ́ni tí ò parí ìdádí àbí tó ṣẹ̀ṣẹ̀ parí ìdádí kan tí ò parí tánáwì tí ò tẹ̀síwájú kankan tí ò ní tẹ̀síwájú kankan nínú ẹ̀kọ́. Bàtí wá lálìkí ń bá àdúrà náà tó alásàlátù jọ ìwọ náà ti dà fáànù. Mi ò ní jẹ́ kí mi pè láàfà à ń tọrọ ìjámọ̀nà Ọlọ́run fún Jaqmal Ọlọ́run mọ́sà bá wa ṣàánú rẹ̀. Àmín. Bá ayé padà sí dáadáa. Àmín. Nínú fídíò rẹ̀ tó lóun ṣe ó béèrè àwọn ìbéèrè náà sì ń lọ bí 6. Àwọn ìbéèrè 6 òun náà la fẹ́ dáhùn.
láàrin ìṣẹ́jú tó kù rẹ̀. dídáhùn tí wọ́n á dáhùn ìnífẹ̀ẹ́ lójú tí fídíò náà bá ti wá ń dé ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ayé social media láwọ̀ á tàgì rẹ̀ yóò sì kàn lára. Inshallah. bó bá ti wá kàn lára gbogbo yìí tá a bá fi kalẹ̀ yìí tó bá wù kó jẹ́ irọ́ àwọn àfáà Gẹ̀ríbù Dúníyà ó kọrin kan kọ́lọ̀ bá jẹ́ rántí ó ní àwọn àdàbíyà tiwa ó ní alẹ́ àdàbí yù ó dà pé orin náà fẹ́ sami níjà ó ní àwọ̀ òjogún irọ́ lọ́dọ̀ àwọn àfáà tiwa. so èyí tó bá wá rò kó jẹ́ rọ́nu ń ta wí kó jáde torí nígbà tó béèrè ó ní kán mú àfáà kan wá ní ó kó gbogbo àfáà lọrin jọ ní gbogbo àfáà lẹ́rù bá ló kó jọ àwọn wá ń jáde fáfáà àti wà lájẹ́ àgbà ó ní nínú àwọn tó bá Sheikh Adamu ló gbà ló fi béèrè àwọn ìbéèrè àwọn jáde ní títí àfáà àti wà ẹlòmíì tó bá fẹ́ jáde yóò jáde níta àfáà àti wọn yóò sì ṣàlàyé àwọn ìbéèrè tó wá béèrè mẹ́fẹ̀ẹ̀fà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run á dáhùn rẹ̀ ní wọ́n bí. Inshallah. Ọlọ́run bá dúpẹ́ fún àfáà wa Sheikh Muhyiddin Aláìyá ẹnjìníà òṣìṣẹ́ ni wọ́n ní Dangote Petroleum lẹ́kọ̀ọ́ lọ́hùn mo kọ́ńtàtì wọn àfàṣẹ gbọ́ báyìí àjọ gbìmọ̀ pọ̀ wọ́n wá sọ lórin báyìí bá ṣe gbà wá mọ àwọ̀nù orin náà torí gbogbo èsì ló ti kójọ sínú orin náà a sì gbé sórí social media yóò kárí ayé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tóun náà ò fojú rí gbogbo ìdáhùn yìí pátápátá láti wá ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ bá ṣe mọ lọ́jọ́ orí. Allahu Akbar. àkọ́kọ́ béèrè tó béèrè ẹ jẹ́ ń ka gbogbo béèrè nǹkan wá bẹ̀rẹ̀ ìdáhùn ó ní gbogbo àpọ́nlé tí Sheikh Adamu fún gbogbo àwọn àfáà kò sí ìtò kọ́ wọn kí ó nu wọn inú wọn mọ́ ló jẹ́ kan ṣe bẹ́ẹ̀. ìkejì ń bẹ ó ní lẹ́yìn Sheikh Adam rahimahullahu ta'ala ó ní tatú ni lárúbáwá mọ̀ ó béèrè bẹ́ẹ̀ ó di méjì àbí. ìkẹta ó ní àáfàá wo ni ló lọ sáṣíàrí nínú àwọn àáfàá ilẹ̀ Yorùbá ẹ mú àáfàá kan bó ṣe sọ náà nù àáfàá kan tó wọ́n wá sẹ́ẹ̀tì question fún tó wọ́n wá sọ pé yege tó wọ́n wá fún sàtífíkẹ́tì pé yege ó di mẹ́ta. ìkẹrin bẹ́ẹ̀ ó ní kán mú àáfàá kan wá tó yanjú nínú gbogbo àáfàá ilẹ̀ Yorùbá tó kọ́ ọmọ ní ẹ̀kọ́ ìgbàlódé yìí kọ́ wá mú àáfàá kan wá tó jiná bí Sheikh Zuglul. Ọlọ́run máa sábà kẹ́ Sheikh Zuglul àwọn náà ti lọ. ìbéèrè karùn-ún ó ní Sheikh Adam ní gbogbo ayé wọ́n ní wọ́n rò bíyá àbí ó ní táwọn lárúbáwá mọ̀ ní pé Sheikh Adam lè kán ní àáfàá ní Nàìjíríà. kò sí àáfàá mi mọ́ táwọn lárúbáwá mọ̀ ó di ìbéèrè márùn-ún àbí. èyí tó wá béèrè tó ṣe gbẹ̀yìn tó jẹ́ gbẹ̀yìn question rẹ̀ tí mo rí nínú fídíò rẹ̀ tẹ́mi rí o 8 minutes ní fídíò náà ó ní kò sí ẹnì kankan tó kú tán nínú gbogbo àáfàá ilẹ̀ Yorùbá tí ọmọ rẹ̀ wá ń rí ayé lò bíi bàbá Mudirul Markaz tó ní kọ́lọ́mọ́ sábà fún wọn lálàáfíà. àwọn ìbéèrè mẹ́fẹ̀ẹ̀fà yìí ni ló wàá dùn mọ́ mi kó kọ́kọ́ bá mi gbé níbi tí Sheikh Muhyiddin ti gbé nínú orin. da'ani huwasifu shaykhi shaykhana al-adabi man kana yurshidu bil akhlaqi wal kutubi. àfáà ni fi mí lẹ̀ huwasifu ìfẹ́ ká gbàsíkò ní bàbá ti gbórin náà ọlọ́mọ sábà ṣe dáadáa fáfá Muhyiddin. Àmín. wọ́n sábà àwọn lọ́wọ́ sókè jù báyìí lọ. Àmín. níbi iṣẹ́ ìṣe wọn máa dà láàkà ìwọ̀n rú. Àmín. àfáà ní fi mí lẹ̀. wasifu shaykhi shaykhana al-adabi. èèyàn jáde ó ròyìn àfáà tiẹ̀ àwọn òsì bá fà rẹ̀ jà torí kò sẹ́ni tí ó rìn ojú ọ̀nà mímọ̀ láyé tó wàá sọ pé ti Sheikh Adamu báwo. tabarẹ́ni tó ní tó Sheikh Adamu báwo ìjà dé lórí ìdòwe tabarẹ́ni tó ní ti Sheikh Adamu báwo á ní ìwọ yìí ò rìn ojú ọ̀nà mímọ̀ ni. àfáà ní fi mí lẹ̀ ìyẹn kan ní ń pa àfáà rẹ̀ lápọn boro kódà Ànábì Muhammad ní máa sọ fáwọn sábẹ ẹ má pọn mi lápọn boro látara àfẹ́tẹ́ ní sí mi. ẹ má pọn mi lápọn boro ìyẹn kan ní ń pa àfáà rẹ̀ lápọn boro yìí nínú ilẹ̀ Yorùbá yìí ẹni tí ó ní fàárí tí èṣe láyàwó àdàbíyà ni àfáà ní fi mí lẹ̀
وصف jẹ́ mú ìròyìn àfà mi wá. شيخي شيخنا الأدبي من من كان كان يرشد بالأخلاق والكتب. bàbá alájà àgbà tí mo fẹ́ ròyìn yìí la ilaha illallah ọ̀pọ̀ àfà ní ìsìnkú ló bayé jẹ́ kéwú ti pọ̀ wọ́n sì ń kọ́ àwọn ọmọ ń kéwú lóòótọ́ àmọ́ gbogbo tó ń kọ́ àwọn ọmọ ń kéwú kò sí ẹ̀kọ́ kankan tó wọn kéwú ń kọ́ lára wọn. لا إله إلا الله. alájà àgbà tá a fẹ́ ròyìn yìí àwọn ni àáfàá tó jẹ́ wípé bí wọ́n ti ń kọ́ ọmọ kó tó di pé wọ́n ó débi ẹ̀kọ́ kan pé báyìí lànàbì ṣe ní ká lò ẹ ti kọ́kọ́ mọ rí lára bàbá náà. الله من قد نال من شيخه الموهب أو سمتان. mọ̀húbì ni ó ṣe قد نال من شيخه الموهب أو موهوب أو سمتان. فكان قيمته في الناس كالذهب. wo tó wà mẹ́ẹ̀dára kò tún ké. قد نال من شيخه الموهوب أو سمتان. فكان قيمته في الناس كالذهب. bàbá ń sọ̀rọ̀ alájà àgbà oríire alájà àgbà ò bẹ̀rẹ̀ lónìí. ẹ̀yà ìlúwọ̀ ti pẹ́. bọ́ bá ń pèèyàn ní ògo àgbáyé ọlọ́run tó da fún akọrin nì àwíyé àgbà nígbà orin tí ó kọ́kọ́ kọ láyé tíràwọ̀ rẹ̀ tó fi gba gbogbo ilẹ̀ báyìí ó sọ táìtù náà ní ògo àgbáyé. ta lọmọ náà ń pè ní ògo àgbáyé àwa ara kẹsẹ̀tì náà àwa gbọ́ alájà àgbà lógo àgbáyé ó tó bẹ́ẹ̀. ògo náà tí ó bá bàbá wá láti inú oyún ni nígbà tí bàbá alájà àgbà ń bẹ lọ́dọ̀ àfa àgbà Tajul Adabi. bàbá àfa àgbà Tajul Adabi wá ṣe ìdánwò fún wa alájà àgbà wọ́n perégedé àfa Muhammad Bashir alájà àgbà wọ́n ṣe kí ni wọ́n perégedé nígbà tó sì jẹ́ pé kò sí ìjìyàn ń bẹ àkọ́kọ́ àfa tí wọ́n ń ṣe ṣàhádà fáwọn ọmọ tí ó ṣayẹyẹ fún wọn tí ó wàá fún wọn lórúkọ àti ìrẹ́lòmíì ta pẹ̀lú alákọ̀ọ́kọ́ nílẹ̀ Yorùbá yìí àfàfà àgbà Sheikh Tajul Adabi. nígbà tí gbogbo wọn wá ha òye bí gbogbo àti mọ̀ náà bàbá alájà àgbà ni wọ́n fún ní Kamalu bíi ibi tó yẹ náà ti bẹ̀rẹ̀ náà. Allahu akbar. wa walladhi jaddada tadrisa tanshata wa zayyana ad-dina bit-tadrisi wal-khutubi. alájà àgbà àwọn náà ṣe ká kọ́mọ ní kéwú lójú ọ̀nà ìgbàlódé yìí bàbá alájà àgbà ló ṣe lọ́ṣọ̀ọ́ ó ní ṣáàwò ìka máa bèrè ìdáhùn èsì ó ti fẹ́ máa bẹ̀rẹ̀ náà nù. ájì àkọ́kọ́ tálàjà àgbà lọ ìbéèrè tí ń béèrè lọ́wọ́ rẹ̀ ni pé gbogbo èèyàn tí ò bá sọ̀rọ̀ láyé ń tún mọ́ ń ká mi lára ni pé gbogbo àwọn tá a wí àti jámíà ìwé àti jámíà kéwù wọn lọ kankan bẹ̀. ẹni tí ò bá sì lọ nǹkan kò ní mọ tán ṣe ń bẹ̀. tí àwọn ẹlẹ́kọ̀ọ́ bá fẹ́ sọ̀rọ̀ ó wàá mú rẹ́fẹ́rẹ́nsì wá pé nígbà tá a ṣe rìsáàtì o ibi tá a ti kárè báyìí lórí ìwọ kàn sọ̀rọ̀ kalẹ̀ já o ẹnìkan kò ní fún ọ lésì àmọ́ èyí tá a wí á jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òpùrọ́ ni ọ́ ó sì ṣẹ̀ṣẹ̀ mọ́ pa. ájì àkọ́kọ́ tálàjà àgbà ó lọ ìnísọdún náà fún ọ lọ ṣe rìsáàtì lórí ẹ̀. ìgbà tí bàbá dé mamlaka ní Saudi lọ́hùn àwọn Saudi àtẹ́wọ́ gba bàbá wọ́n gbà wọ́n ṣe wọ́n lálejò ọ̀rọ̀ tí mo sọ yìí 1930 kìíní kan ní o 1930 kìíní kan lọ̀rọ̀ tí mo sọ yìí o àmọ́ ìdí 30 tó jẹ́ bó bá tún béèrè á tún fún un lésì. nígbà tí bàbá débẹ̀ wọ́n tẹ́wọ́ gba bàbá wọ́n wá mú bàbá lọ sí àwọn oríṣiríṣi ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ní mamlaka lọ́hùn. ìdarí padà tí bàbá alájà àgbà ó dé bàbá alájà àgbà wò pé lóòótọ́ ó sì mẹ́nu tíra Sheikh Adam àkọ́kọ́ àfáà tó gbé tíra tí wọ́n yàwòrán sí wọlé yìí Sheikh Tajul Adabi bàbá Sheikh Adam jẹ́ kókó yé wa bẹ́ẹ̀. nígbà tí bàbá alájà àgbà wá dé padà pé lóòótọ́ èyí tí àfáà mi fún mi yìí ó dáa mò ń tú wájà dáadáa ní o. wa walladhi jaddada tadrisa tanshata wa zayyana ad-dina bit-tadrisi wal-khutubi. nígbà tí bàbá alájà àgbà wá dé padà wọ́n wá wò pé àsìkò ti kọjá kúrò níbi
à ń kó gbogbo ọmọ ẹjọ sójú kan àwọn akọ wọn ní kéwú fáá ẹlòmíì ò fi fẹ́yàwó sọ́dọ̀ wa La ilaha illallah. ẹ jẹ́ ká wo mustawo ní kálukú ká wá pín wọn sí kíláàsì àkọ́kọ́ nù tí bàbá Alhaji Àgbà ṣe. Ìròyìn. lẹ́yìn náà wọ́n wá gbé pé ká gbé àga sílẹ̀ ẹ jókòó sórí àga ẹja kan bọ́ọ̀dù káfà máa dúkọ́ ọmọ ọkọ mọ kí ọmọ kéwú máa jókòó nínú àgbákò tí Alhaji Àgbà kọ́kọ́ kàn ní lọ́wọ́ ará Ìlọrin. La ilaha illallah. Ọlọ́run bá foríjì gbogbo àwọn tó gbàgbà pé tí wọ́n ń gbà náà. Àmín. ẹ̀kọ́ tí Alhaji Àgbà rí ní hajj alákọ̀ọ́kọ́ òun náà fi kọ́kọ́ dé náà fi implement ẹ̀ hàn. Allahu akbar. tẹ̀síwájú àfáà nítorí àsìkò. قد حج شيخي مع الحجاج في الحرم فجاء يسله ناج الدرس بالرتب. ìpadàdé tí wọ́n dé manhaj táwọn eléyìí ń lò yìí èyí tún dáa náà wá gbé wálé náà wá bẹ̀rẹ̀ sí implement rẹ̀ tẹ̀síwájú nítorí àsìkò. الله عودا لأمرتي فالملك راهب وأدخل الشيخ بيت الله والرهب له المقامة في الإرشاد في الدول بالله أشهد أن الشيخ خير أب. Allahu Akbar. Allahu Akbar. ẹ̀rí ọlọ́run máa ń rà níyàn ó di Friday méjì báyìí a lọ ibi tí gbogbo àwa ọ̀dọ́ àdàbí yà tá ti máa ń ṣe meeting àwa kúrò níbi àwa ní àwọn àgbààgbà wa ó tójọ́ mẹ́ta tá dọ́dọ̀ wọn àwa kan wá yanra wa àfáwà Sheikh Sofiyullah ọmọ bàbá àgbà national missioner àjọ lọ ni kódà àwọn náà rọ́ wá sí fún bàbá Imam Ansarul Islam jọ́nà bàbá Imam Ansarul Islam ní kọ́lọ̀ mọ́sàbà ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmín. àwa lọ sálámà sí bàbá sí sálámà làwa ní ká bá lọ ní bàbá wa ní ẹ̀yin ọmọ mi ẹ dúró ẹ jẹ́ n sọ díẹ̀ nínú tọ̀tẹ́ ìgbọ́ fún yín. Allah. ìyún nǹkan la fẹ́ lò àmọ́ bàbá ó jẹ́ ó yé wa pé 1966 1966 ni bàbá Alhaji Àgbà báwọn ṣe ètò Saudi. Allahu Akbar. 1966. ni bàbá Alhaji Àgbà báwọn ṣètò pé káwọn lọ sí Saudi. Jákèmálù wa ń béèrè pé àáfàá wo náà mọ̀ nílẹ̀ Lárúbáwá tó yàtọ̀ sí Sheikh Adam. Bàbá náà wọ́n á ń bá tàn lọ wọ́n nígbà táwọn ó débẹ̀ wọ́n ní àwọn 13 làwọn lọ kódà Ìgbò ń bẹnu àwọn gbogbo orúkọ wọ́n sì kà á fún wa bẹ́ẹ̀. gbogbo nǹkan èyí tó bàbá náà máa ń sọ̀rọ̀ Islam ń bẹ láyé. wọ́n nígbà táwọn débẹ̀ ẹni tó gbà wọ́n lálejò wọ́n ní bàbá Ibn Bas ni. Bàbá Ibn Bas kan náà tá a mọ̀ ni wọ́n láwọn náà gbà wọ́n lálejò pé àwọn Alhaji Àgbà ń bọ̀ wọn sì mọ̀ wọ́n. àfa ẹ dákun tẹ̀síwájú. الله ومن وصيته عودا لأمرته فالملك راهب وأدخل الشيخ بيت الله والرهب عودا لأمرته فالملك غائب فالملك غائب وأدخل الشيخ بيت الله والرهب. wọ́n nígbà táwọn wá débẹ̀ bàbá Ibn Bas náà gbà wọ́n lálejò èyí nǹkan dà tó fẹ́ lò wọ́n ní ìpadà wá tí bàbá wa padà wá sí hajj tí wọ́n wá sí Mẹ́kà wọ́n wá ṣe umrah ni wọ́n nígbà tí wọ́n ó dé ọdún tí wọ́n lọ òun náà mo tún fi ṣàsámẹ́ǹtì fún ọ torí mo mọ̀ pé ó jáde pé kò rí bẹ́ẹ̀ á wàá gbé ẹ̀rí jáde wọ́n nígbà tí wọ́n wá débẹ̀ wọ́n wá gbà wọ́n lálejò wọ́n dé sí Jeddah láti Jeddah wọ́n wá kó gbogbo ọmọ ilé kí ó jọ pátá gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ ní mamlaka lọ́hùn wọ́n á kóra wọn jọ sílùú Medina bàbá Alhaji Àgbà lo dídíjọ́ kan bẹ̀ bí bàbá ti sọ fún anáàmù tí bàbá bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ àtàwùsá àti Yorùbá tí wọ́n bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n á kúrò ńbẹ̀ ọba Faisal lọ́jọ́ náà lọ́hùn ó wá ní kí gbogbo wọn máa bọ̀ kọ́ lídùn wọn wá sí Taif wọ́n ní ẹni tó ṣe alátọ̀nà Alhaji Àgbà lọ́jọ́ náà lọ́hùn bàbá wa Imam Ansarul Islam wọ́n làwọn ni. Allahu Akbar.
wọ́n ní kò sórúkọ méjì tí bàbá alájà àgbà máa ń pè àwọn gbà náà wọn èé pe àwọn lórúkọ àwọn al-waladu salih ló máa ń pè àwọn. Allahu akbar. wọ́n ní tí bàbá alájà àgbà máa ń pè àwọn. wọ́n ní àwọn lọ́tọ́ if lọ́ba ọba Faisal ó gba alájà àgbà lálejò ó ṣe wọ́n lálejò tó pọ̀ lẹ́yìn náà ó wá ṣẹ̀ṣẹ̀ wá ní káwọn ó sì máa lọ sí Kaaba nílé Ọlọ́run. nígbà tó ń délé Ọlọ́run lílọ tí bàbá alájà àgbà lọ ìyàwó lè kọ́kọ́ náà dá lọ o. kódà ẹni tó kọ orin táǹkà yìí ẹnjìnìà Aláìyá bàbá ìyá wọn wà lára àwọn tó tẹ̀lé alájà àgbà lọ. Allahu akbar. ìyẹn bàbá lé ọ̀wà. lẹ́yìn náà bàbá wa míṣọ́nà àkọ́kọ́ Sheikh Abdulrahman Salahuddin àwọn náà tẹ̀lé alájà àgbà lọ. nígbà tó wọ́n délé Ọlọ́run gbogbo tí èèyàn máa ń ṣe ní Ọlọ́run tí wọ́n náà mọ̀ òun ni bàbá alájà àgbà ṣe. ọba àgbà náà wá ní bàbá alájà àgbà tóbi púpọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ mú kọ́kọ́rọ́ Kaaba wá ẹ ṣí ní ìtumọ̀ ṣe fún àáfàá kan rí. La ilaha illallah. nílẹ̀ Yorùbá yìí àáfàá tí wọ́n bá mọ̀ kan ṣe owó ẹ̀fẹ̀ nínú ẹ̀ ń bí ọ́ wọ́n wá sí ilé Ọlọ́run alájà àgbà wà wọnú ilé Ọlọ́run. Allahu akbar. ilé Ọlọ́run tí mo sọ ti yé o wọ́n ṣí òkúta dúdú tá à ń rọ kiri káàní wọ́n ṣí kálájà àgbà wọ̀ bẹ̀. Allahu akbar. tẹ̀síwájú àfa dáadáa. Audan li ummatihi falmaliku ibu وأدخل الشيخ بيت الله وهو حبيب له المقامة في الإرشاد في الدول. mọ̀kánmọ̀ tí alájà àgbà wà ní gbogbo àgbáyé tó jẹ́ àgbáyé ti kéwú tí wọ́n ń pè nílẹ̀ Lárúbáwá ni kì í ṣe mọ̀kánmọ̀ kékeré. Allah. tó bá rú ọ lójú á kà díẹ̀. له المقامة في الإرشاد في الدول بالله أشهد أن الشيخ خير أب ومن زيارته للمشرق العربي قد أسس المهد سهلا دون بالتعب. Jaqmal wá ń béèrè pé àáfàá wo ló lọ sáyà rí tí wọ́n wá ṣèdánwò fún tó perégedé tó wá fún sàtífíkẹ́tì. ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí Ọlọ́run rá ní àfi tàbùkù àfà kankan. ìyàtọ̀ tí ń bẹ láàrin alájà àgbà àti Sheikh Adam sọ́mọ̀ sílẹ̀ ni. La ilaha illallah. ọ̀rọ̀ tí mo sọ ẹnu mi gbà bẹ́ẹ̀. ẹni tó bá débì kan tá à ń kẹ́fí sí pé kò tí ì yanjú òun láàsọ̀ pa fẹ́ sẹ́ẹ̀tì ìdánwò fún. La ilaha illallah. nígbà tí bàbá alájà àgbà dé Asia rí tí wọ́n rí pé bàbá yìí kún kẹ́kẹ́ bàbá ṣe kí ni wọ́n kún kẹ́kẹ́ Intazia rí sọ fún alájà àgbà ni pé á fún ìwọ yìí nílé kí ó ní àkọ́kọ́ orú ẹ̀ tí ò sírú ẹ̀ mímọ́ àkọ́kọ́ kí ni àkọ́kọ́ orú ẹ̀ 1963 pé ó mọ̀ wá gbélé kí ó yìí lọ sílùú rẹ̀ á mọ̀ wá fún ọ ní àáfàá tí ó mọ̀ kún àwọn àáfàá yín tí ó mọ̀ kọ́ yín bẹ̀ tí ó mọ̀ kọ́ àwọn ọmọ a mọ̀ sẹ́ndì lárúbá a sì tún mọ̀ sẹ́ndì tíra tẹ́ mọ̀ lò àkọ́kọ́ orú ẹ̀ bàbá alájà àgbà náà ṣe fún. àwọn tó ṣe ẹ̀gzáàmù fáwọn náà tó yege tó fún wọn àwọn náà gbìyànjú ni. bó wo tí wọ́n bá pákéjì àfáà rẹ̀ tó o bá béèrè lé o ní gbọ́ yìí tí wọ́n ń gbọ́ yìí. La ilaha illallah. ẹni tí ò bá ti perégedé afá Muhammad Bashir tí à ń kẹ́fí pé sẹ́ni yìí yanjú báyìí mo láṣọ pé yá jókòó ká ṣe ẹ̀gzáàmù fún ọ bàbá alájà àgbà tayọ bẹ́ẹ̀. fadhaka awwalu mahdi haqqi qalikina minal aqawil faridi sọ̀hí wa ń kọ́lá bí. àkọ́kọ́ ọrú ẹ̀ òun ni mọ́sí ájì àríta rí lógidi ibi tẹ́mi ti parí nù bàbá tó bí mi ibi tí wọ́n ti parí nù èmi tí mo ń wí ibi tí mo ti parí nù àkọ́kọ́ ọrú ẹ̀ nu tí ò sí rẹ̀ tó bá pè kán bá wá síwájú rẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí mo wá kárí. tẹ̀síwájú àfà dáadáa. أعطي الكمال وسام العلم والهدب وكان ذا منصب في الأزهر العربي. ó wá ní wọ́n fún Sheikh Adam ní wisamil ulum wal funun bó ti jẹ́ náà nù wọ́n fún wọn. in tí wọ́n bá fún àfáà mi àwo ò ní ṣe ìkárù rẹ̀ bó bá ṣe rí láti sọ bá Sheikh Adam gbà lóòótọ́. àmọ́ tí ò yé mi nínú ọ̀rọ̀ rẹ ni pé ṣé èé béèrè ìtàn lọ́wọ́ àwọn àgbàlagbà ni. kò tó máa sọ. ó dá mi lójú pé èmi tó ọlọ́jọ́ orí
àmọ́ ọmọ àgbàlagbà làwa a sì ń béèrè tí ò bá yìí wà á ń béèrè. bàbá Alhaji àgbà náà gba Wisamul Ulum wal Funun ní Azihari lọ́dún 1992. Allahu Akbar. fọ́tò rẹ̀ wà, ìwé tán fún wọn wà tó ń jẹ́ sàtífíkẹ́tì. ibi tí ó wá dé mi lójú dé nígbà tí wọ́n wá sí Azihari 1992 èmi ni màmá tèmi ń tọ́ lọ́wọ́. fọ́tò t'Alhaji àgbà ti gbé mi lọ́wọ́ ní 1992 ó wà tá a fi hàn. nígbà tí wọ́n wá sí Azihari táwọn wá gba Wisamul Ulum wal Funun. له الهلاقة بالأقطاب والعقلاء وزاغه عدة العلماء ذو القبب. Àfà Muhammad Bashir ní tọ́lọ̀ bá ṣe fáfá mi ẹ jẹ́ káyé mọ́ ẹ mọ́ dọwọ́ bò orí tọ́lọ̀ ṣe fún Sheikh Adam Lawi wọ́n gbà á Alhaji àgbà náà ṣe kí ni wọ́n gbà á. èyí tí ò wá yé wọ táàtù wá sọ fún wọn lónìí ó ní pé oyè kan bẹ nílùú Cairo. ẹgbẹ́ ayé ti dìdàkúdà o. wọ́n fún ẹrú Ọlọ́run kan níjó níta ní dárúkọ rẹ̀ wọ́n fún láwọ́dì kan táwọn kan ní Cairo ṣara wọn jọ bí àwọn ọlọ́kadà àwọn àǹtà táyà kankan tí wọ́n ń panlé orú ẹ̀kọ́ ní ìta ń wí yìí o. àti ń dákẹ́ ti pẹ́ o ẹlòmíì tó lóun ló ń gbà wọ́dà àwọn òwú ló fún láwọ́dù tẹ bá fẹ́ ká máa yànnà náà rẹ̀ àmọ́ gbé jáde o. lẹ́yìn Wisamul Ulum wal Funun tó fún Alhaji àgbà yìí Azihari gbogbo Cairo ìjọba Egypt wọ́n tún fún Alhaji àgbà ní àwọ́ọ̀dì míì. ìyìn fẹ́ bá yín sọ̀rọ̀ local level àwọ́ọ̀dì t'Alhaji àgbà gbà nílọrin tó jẹ́ tìjọba kò níye. La ilaha illallah. international là ń sọ yìí. àwọ́ọ̀dì kan bẹ nílùú Cairo tó jẹ́ pé ìjọba ọmọ ìlú tó bá perégedé wọn èé sábà fún ẹni tí ìbá ṣọmọ ìlú. Allahu Akbar. ní gbogbo ilẹ̀ Yorùbá yìí títí dòní tá à ń sọ ìkó tí sẹ́lómi tó fún Alhaji àgbà. Allah ta'ala. bí ẹ bá di tán kọ orúkọ Alhaji àgbà tẹ́ẹ̀dì tán kọ MFR tán kọ gbẹ tó wà débi kan tí wọ́n kọ ORSA èyí tí wò mọ̀ òun láàsọ fún ọ lónìí. ìtumọ̀ ORSA ni Order of the Republic for Scientific Achievements. Allahu Akbar. Wisamul Jumhuriyya al-Injazat al-Ilmiyya. Àfà Muhammad Bashir àwọ́ọ̀dì tí mo ń sọ yìí ò tí ì sí àfà náà títí di òní 2025 yìí tó fúnlẹ̀ Yorùbá. La ilaha illallah. Alhaji àgbà nìkan. Allahu ta'ala. ẹni tí wọn mọ̀lẹ́ lábá mọ́ fún lórí àwọ́ọ̀dù Àfà Muhammad bẹ̀rẹ̀ já kúrò mbẹ́. wa minhum shaykhuna al-marhum Yusufuna wajaduna al-haqqa wajaduna al-haqqi shaykhul Azhar al-Arabi. ó wá níwọ̀n Alhaji àgbà níbi kankan ní ilẹ̀ Lárúbáwá. àwa béèrè pé lóòótọ́ àmọ̀pọ́jọ́ orí rẹ̀ kéré àmọ́ ṣó láwọn àgbà kankan tó súnmọ́ tí wọ́n sọ̀tàn fún ọ ni. mélòó la fẹ́ kà nínú àwọn àkótọ́ àwọn àfà àwọn jìnkòjìnkò àfà tó wá láti ilẹ̀ Lárúbáwá wá kí Alhaji àgbà. ní Senegal nítòsí mi báyìí Sheikh Ibrahim Inyas bàbá Alhaji àgbà yìí ṣe Tìjàníyà ó gbúrò bàbá pé òkè kan bẹ nílọrin láfà tó yanjú ó tọ bàbá wá kí bàbá. Allahu Akbar. bó o bá mọ̀ béèrè Sheikh Abdul Basit Abdul Samad tí máa ń ka Kùránì nì tí ò níṣẹ́ mi tí gbogbo ayé ń jẹ̀ràn rẹ̀ nígbà tó wá sí Ìlọrin ta ló wá kí tójú Alhaji àgbà lọ. La ilaha illallah. ta ló wá kí tójú Alhaji àgbà lọ. wa minhum shaykhuna al-marhum Yusufuna wajaduna al-haqqi shaykhul Azhar al-Arabi. waziri gbogbo Egypt Sheikh Fuad Yusuf òun làfà ń wí bí báyìí. La ilaha illallah. ó wá sílùú Ìlọrin tá à ń wí tá wà yìí ó wá kí Alhaji àgbà. La ilaha illallah. kódà Sheikh Jadul Haq Sheikhul Azhar nígbà náà ó tọ Ìlọrin wá láti wá kí Alhaji àgbà. ẹni tí wọ́n mọ̀ yóò gbéra látòdìdí Cairo àbí àfàdàdà ò gbọ́ yóò gbéra yóò wá lóhùn wá kíyàn lẹ́ni tí ó mọ̀. Imam masjid khayril khalqi salihuna. ibi tó dé yìí dùn mọ́ mi púpọ̀. kadhaka muftin li ardani bilariyabi. bilariyabi ni ó ṣe. kadhaka mufti li ardani bilariyabi. kadhaka mufti li ardani bilariyabi. 1981 àbí 82 ni tí wọ́n ṣe mọ́ṣáláṣí Ìlọrin. Imam Medina mọ́ṣáláṣí Ànábì Muhammad ó wá sílùú Ìlọrin ó wá sálámà sí Alhaji àgbà. Allahu Akbar. Allahu Akbar. dákun gbogbo ọ̀rọ̀ tí o bá sọ láyé
kọ́kọ́ jọ kó wo dáadáa nílé kó tó jáde gbogbo èyí táwọn wí ní rìsíptì ẹ̀ ń bẹ o lè fẹ́ bi wá pé ní ọdún wo àwọn òwò ló wà ń bẹ fọ́tò dà á máa wá yọ gbogbo ẹ̀ síta fún ẹlẹ́wọ̀n kan. Kódà mufti gbogbo ìlú Jordan kan náà tá a mọ̀ táwọn yẹn ti ń kéwù ní òun náà tún wá tí ò sì sátakò ní gbogbo táwọn wí. Afáàbá ń tẹ̀síwájú. وهو الفريد بما أوتيه من منن وليس ينكره إلا أبو اللهب. Àwọn tó ń ṣe nǹkan pọ̀. Yunifásitì MKU Muhammad Kamadin University tí wọ́n rí ni kì í ṣe pọ́n dálẹ̀ lórúkọ Alhaji Àgbà bàbá gàgà ló dá nǹkan wọn lẹ̀. Bó wá wọ Muhammad Kamadin University building torí tó tóbi jù ni bàbá ló kọ fúnra wọn kò sówó ẹnìyẹn kan bẹ̀. Nígbà tí wọ́n kọ tán kí ni ìdí tí bàbá fi dá yunifásitì kalẹ̀? Intaziari ò ṣe fẹ́nìkan rí ní Aziari fẹ́ ṣe fún wọn wá tẹ́tí kò gbọ́. Wọ́n wò pé a gbé ìrìndádí àti Thanawi fún ìwọ àfáà yìí tó kún kẹ́kẹ́ yìí. Ibi tí àwọn àdàwí ẹ̀yà ṣe fáàrí nípa gbogbo ẹni bá parí Aziari tí mo ti parí lógidi ni tó bá dé Cairo tó bá ti ń tẹ orúkọ ẹ̀ sínú sísítẹ́mù ọba yìí wọ́n mọ̀ gbé jáde ńbẹ̀ bí wà kó ká Thanawi ńbẹ̀ ni. Bọ́mọlẹ́kẹ́ òbò mi ìbálò wọn kọ́kọ́ da padà pé kó ká Thanawi ńbẹ̀ kó tó wọ jámíà lọ́dọ̀ wọn. La ilaha illallah. Àwọn Muhammad Bashir. Aziari wa nígbà tá a gbé fún ọ tarí pé oyè géńbi léyìí wá kọ́ jámíà tí ó ti mọ kọ́ mọ tẹ́ pé tó ń parí tó ń bá ń parí sàtífíkẹ́tì Aziari láàmọ̀ fún wọn. Èmi tí mo ṣe wà ní ti máa gbé sàtífíkẹ́tì mi jáde sàtífíkẹ́tì Aziari ló pìtì sàtífíkẹ́tì tèmi gbà mo gbà ní Thanawi yẹn. Orú ẹ̀ náà wá fẹ́ ṣe fún bàbá Alhaji Àgbà tí wọ́n ṣe fẹ́ẹ́ nìkan rí. Ẹni tí lárúbáwò mọ̀ a máa gbé Thanawi fún Ìlẹ̀ntàṣe yunifásitì. Pé kán wá jẹ́ affiliate pé affiliate yunifásitì rẹ̀ mọ́ Aziari tó bá wá ń parí sàtífíkẹ́tì kíni sàtífíkẹ́tì Aziari òun ó mọ̀ gbà. Àsìkò náà ló wá bọ́ sásìkò tí ìjọba Nàìjíríà ní fẹ́ gbà kí yunifásitì kankan Nàìjíríà kán máa affiliate mọ́ ìlú òyìnbó mọ́ àbí ẹni international universities nítorí pé àwọn yòókù àwọn èèyàn nífẹ̀ẹ́ lọbẹ̀ títí yíyún ni àwọn èèyàn fẹ́ mọ̀ lọ. Èsì ìṣe àkọ́kọ́ nù kódà University of Ibadan University College London ní jẹ́ tẹ́lẹ̀ certificate tó máa ń fún yàn ń bẹ̀ certificate ti London wọ́n mọ̀ fún yàn bó ti wà ní ìṣẹ́jẹ́ pé nílùú Ìlọrin nígbà táwa ń bá Èkìtì State University wà ní Ìlọrin ní àbálọ College of Education tó sì mọ̀ fún certificate rẹ̀ orú ẹ̀ làlájà àgbà fẹ́ ṣe àfáà kan tí ò yọjú Aziari yóò fún lórú ẹ̀ fún wọn sì mọ́lẹ̀ lárúbáwá. وهو الفريد بشرى لنا معشر الأدبية النجباء. Àwọn àdàbí àlá ni dùnú. وبالكمال وخط الشيخ لم يغب. Alhaji Àgbà ló lọ gbogbo tálàjì àgbà ṣe kò sí tó lọ kò sí tí ò yé wa sí. وهو الفريد. وهو الفريد بما أوتيه من منن وليس ينكره إلا أبو اللهب. Gbogbo oore tọ́lọ́run ṣe f'Alhaji Àgbà yìí la fi sọ fún Jaqmal pé kó lọ jáwọ́. Gbogbo oore tọ́lọ́run ṣe f'Alhaji Àgbà yìí ẹnìkan ò ní máa ṣe àtakò rẹ̀ àfi ká wá la ẹ̀jẹ̀ náà kalẹ̀ ká la fẹ́ ṣe DNA kárí pé nínú ọ̀ràn Abu Lahabi tí Kùránì ṣépè fún tọ́lọ́run gangan ṣépè fún òun ló rú ẹni bẹ́ẹ̀. الله بشرى لنا معشر الأدبية النججاء. Ẹ̀gbọ́n bàbá dada tó kọsẹ̀ báwọn bí táti ṣe fún ẹ̀gbọ́n bàbá dada tó kọsẹ̀ báwọn mọ́ṣáláṣí tá a wà yìí mọ́ṣáláṣí Sultanet Ládéwọlé. La ilaha illallah. La ilaha illallah. Òun lè gbọ́n àwọn àgbà. بشرى لنا معشر الأدبية. Nínú orí Alhaji Àgbà ó gbé kámẹ́rà òun kiri ilé tó kọ́ rí gbé kiri ilé mọ́ṣáláṣí tá a wà yìí. بشرى لنا. Bàbá wa àgbà nínú ọmọ bíbí inú bàbá Alhaji Àgbà Sultanul Mufassirin mọ́ṣáláṣí wọn la wà yìí nínú orí Alhaji Àgbà ni. بشرى لنا معشر الأدبية النجباء. وبالكمال وخط الشيخ لم يجب. Tọrọ àdúrà f'Alhaji Àgbà. يا رب فارحم
ترحم شيخنا الأدبي يا رب فارحم ترحم شيخنا الأدبي يا رب فارحم ترحم شيخنا الأدبي وكل يا صائبي آمين للطلب صلاة ربي على المبعوث سيدنا صلوا عليه جال الفضل والصحب. níparí ó wá ń béèrè ó ní ìwo nínú àwọn àáfàá ló kú nílẹ̀ Yorùbá yìí ó generalize gbogbo àáfàá ni èyí táwa wá ń sọ yìí ti tàwa àdàbí yàrá wa ń yẹn ẹni tó bá wò kó tako ó ta bá àáfàá tòun náà yóò jáde yóò yanjú ara rẹ̀ ó ní ìwo nínú àwọn àáfàá ni àáfàá náà kú tán tọmọ wa ń ráyé lò bíi ti bàbá Mudirul Markaz kọlọmọ sábà ṣàlékún àlàáfíà fún wọn àwọn ò sọ pé Mudirul Markaz ò ráyé lò ẹ gbọ́ wọn ní ọmọ yìí jọba bẹ ẹni kó dẹjọ́ ẹ gbọ́ tó wáá pé bí bàbá wọn ti lo ayé náà ti ń lóhùn á ní bàbá wọn náà lọ́jọ́ àmọ́ àwọn tí bàbá wa Sheikh Kamaluddin nílùú Ìlọrin tiwa ń bíbá yìí náà bí bàbá wọn ti tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń lò. ìbéèrè tèmi náà wá fẹ́ jù fún ìwọ wá mú wá àáfàá kan nílẹ̀ Yorùbá yìí tọ́lọ́run ní kó dé ipò mufti kó tó jáde láyé tó wá lọ tán tọmọ rẹ̀ náà tó wá dépò mufti wọn assignment ni fún ọ ìwọ náà wá fún wa bó bá ti wá fún wa tó fún wa lórí èsì yẹn á wá gbà ọ lọ́gàá pé kò mọ̀rọ̀ sọ lóòótọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo yìí tá a wí à ń jù sí ọ kó mọ jẹ́ ìdáhùn fún gbogbo àwọn béèrè tó béèrè bó bá ní béèrè míì jáde kó tún jù sí wa káwa náà fún ọ lésì padà tó bá wá ní béèrè tó bá jẹ́ irọ́ kan lórí nínú gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí jáde kó sọ fáyé káwa náà wá ṣàlàyé bó ṣe rí tó bá rí bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.